to lift your hands to God. Mo fẹ́ kí o gbé ọwọ́ rẹ sókè sí Ọlọ́run. Lift your voice also to Mo fẹ́ God. kí o gbé ohùn rẹ sókè pẹ̀lú sí Ọlọ́run. And tell him, Kí o sì sọ fún un. you are too faithful to be unfaithful. Ẹ ti dára, ẹ jẹ́ olótìítọ́ ju olótìítọ́ In my lọ. life, Nínú ayé mi, you are so good. ẹ ti dára jù. Open your mouth and express his goodness, Lẹ́nu rẹ kí o fi mímọ́ oore rẹ hàn. his faithfulness, Àti dídára òtítọ́ his rẹ̀. loving kindness. Àní àánú àti ojú rere Open rẹ̀. your mouth this morning. Lẹ́nu rẹ ní òwúrọ̀ yìí. Give him glory that is due to Ní him. gbogbo ògo tí ó yẹ fún. Give him the honor that is due to Àní his gbogbo name. ọlá tó yẹ fún orúkọ rẹ̀. Our God is good. Àní Ọlọ́run wa dára. Our God is awesome. Ọlọ́run wa ó tóbi. Our God is powerful. Ọlọ́run wa ní agbára. Our God is dependable. Àní Ọlọ́run wa jẹ́ ẹni tí a lè Very, gbẹ́kẹ̀lé. very reliable. Ẹni tí a lè fọkàn tán. Please lift your hands and your voice to Mo God. fẹ́ kí o gbé ọwọ́ àti ohùn rẹ sókè sí Ọlọ́run. Open your mouth wide so that God can fill your mouth with new Àní testimonies. kí o lẹ́nu rẹ gbòòrò kí Ọlọ́run kó lè kún ẹnu rẹ pẹ̀lú ẹ̀rí. He said, if I be lifted up, Ó ní tí a bá gbé mi sókè. I will draw all men to Ó ní èmi myself. yóò fa gbogbo èèyàn mọ́ra. Please lift him up this Mo morning. fẹ́ kí o gbé ga ní òwúrọ̀ yìí. Lift him up this morning. Gbé ga ní òwúrọ̀ yìí. Give him praise. Fi Give him glory. fi ìgògó Give fún. him honor. Ìbọlá fún. Give him adoration. Àní kò fi gbogbo ọ̀rọ̀ Great fún. is the faithfulness of our God. Àní dídára ní orúkọ Our rẹ God wá. is awesome. Ọlọ́run wa dára. Our God is merciful. Ọlọ́run wa láàánú. Our God is powerful. Àní Ọlọ́run wa jẹ́ alágbára. Highly dependable. Àní ẹni tí a lè Highly fọkàn tán. reliable. Ẹni tí a lè gbẹ́bí He has tọ̀. no equal. Kò sí ẹni tó lè farawé. He cannot be compared. Àní a kò lè fi wé All ènìyàn. other gods, Gbogbo Ọlọ́run mìíràn. they are the works of Wọ́n man. jẹ́ Ọlọ́run ọwọ́ He's the tàbí only ọwọ́ true and living Àní God. ònìkan ni Ọlọ́run Praise alààyè. him from the depth of your Àní heart. kò yìn pẹ̀lú Worship kẹ̀kẹ́ him from ọkàn the rẹ. depth of your heart. Ọlá fún láti inú kẹ̀tẹ́kẹ̀tẹ́ ọkàn rẹ wá. He's the source of your life. Àní òun ni ẹni tó jẹ́ kó Without wà láàyè. him, you are finished. Tí ò bá sí Ọlọ́run ó ti tán. He's the one who gives meaning to your life. Òun ló mú kí ayé rẹ kó ní Praise him. ẹ̀bí Praise him. Bọ́lá fún. Praise him. Yìí lógo. Praise him. Yìí lógo. Adore him. Magnify Àní him. kò gbé ga. Thank you, mighty Father. Ẹ ṣé Ọlọ́run alágbára. In Jesus' mighty name, we have given time. Ní orúkọ Jésù alágbára ni a ti dúpẹ́. Are you paying for amen in this church? In Jesus' mighty name, we have given time. Sí amen. Lift your voice and say, my Father, my Father. Bí òun rẹ sókè òsùn sọ pé bàbá mi bàbá mi. In the court of heaven this morning, Àní nínú ìwà gbọ̀ngàn ọ̀run let yìí. mercy overturn judgment for Jẹ́ kí me. àánú kó yí ìdájọ́. Go ahead and pray. Let mercy overturn Jẹ́ judgment kí for me. àánú kó yí ìdájọ́ padà fún mi. Let mercy overturn judgment for me. Jẹ́ kí àánú kó borí ìdájọ́ fún mi. In any way I've taken you for Àní ní granted, gbogbo ọ̀nà tí mo ti mú ọ ní bẹ́ẹ̀. please let mercy overturn judgment Jọ̀wọ́ for jẹ́ me. kí àánú kó borí ìdájọ́ fún mi. Let mercy overturn judgment Jẹ́ for kí me. àánú kó borí ìdájọ́ fún mi. In any way my family have taken you for Àní granted, ní gbogbo ọ̀nà tí ẹbí mi ti fọwọ́ yẹpẹrẹ let mú ọ. mercy overturn judgment Jẹ́ for kí me. àánú kó borí ìdájọ́ fún mi wá. Pray. Ẹ We are gbàdúrà. I don't like the way some of you are praying. Mi ìfẹ́ràn bí ọ̀pọ̀lọpọ̀ ní wá ṣe ń Take gbàdúrà. your life serious. Gbé mú àdúrà rẹ lókùnkúndùn. Take your life serious. Àní kó mú ayé rẹ lókùnkúndùn. Take your destiny in your hand. Mú àyànmọ́ rẹ sọ́wọ́ rẹ. Pray Gbàdúrà. so that you will not pray. Kó má bàa gbàdúrà. Pray Gbàdúrà. as if your life depends on it. Fi ìgbé ayé rẹ rọ̀ mọ́. And your life is actually depending on your prayer of this Ayé morning. rẹ ó rọ̀ mọ́ àdúrà rẹ dáadáa lówùúrọ̀ yìí. Rabokoto zibra na kobia zabra na kacha. Rokomia gadusketori mama sana. Let mercy overturn judgment for Olúwa me. jẹ́ kí àánú kó borí ìdájọ́ lórí ayé Let mi. mercy overturn judgment for my family. Jẹ́ kí àánú kó borí ìdájọ́ lórí ẹbí mi. Let mercy overturn judgment for my Jẹ́ children. kí àánú kó borí ìdájọ́ lórí àwọn I ọmọ don't mi. know what any one of them have done Mi contrary ò to mọ your sẹ́ni will. kankan nú wọ́n ti lè ṣe tó bí ọnú. Oh Lord, Olúwa o. let mercy overturn Jẹ́ kí judgment. àánú kó borí ìdájọ́ lórí
Let àwọn mercy ọmọ mi. overturn judgment. Jẹ́ kí àánú kó borí ìdájọ́. Let mercy overturn Jẹ́ judgment, kí àánú Lord. kó borí ìdájọ́. Let mercy overturn Jẹ́ judgment, kí Lord. àánú kó borí ìdájọ́. Thank you, Father. Ẹ ṣé o bàbá. In Jesus' mighty name, we have Ní prayed. orúkọ Jésù alágbára ni a gbàdúrà mi. I want you to do something Mo now. fẹ́ kí o ṣe nǹkan báyìí. I will ask you to clap your hand. Mo fẹ́ kí o pàtẹ́wọ́ rẹ. No, don't clap now. When you begin to pray, Tá a bá ti ń gbàdúrà yẹn, you'll be clapping your ẹ hand. máa pàtẹ́wọ́ yín. Implication one. Àkọ́kọ́, Whenever you are clapping your hand nígbàkúgbà tó bá ń pàtẹ́wọ́ in the house of God, nínú ilé Ọlọ́run, you are simply telling God, ò ń sọ fún Ọlọ́run, I'm in agreement with you. mo wà ní ìbáṣepọ̀ pẹ̀lú rẹ. I am in agreement with you. Mo fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú rẹ. Number two, Èkejì, you are cheering him up. ò ń ru Ọlọ́run sókè. When you are clapping hand for somebody, Tí o bá ń pàtẹ́wọ́ rẹ fún ènìyàn, that person is excited. ẹni yẹn inú ẹ̀ á dùn. The head of that person will swell up. Àní orí ẹni yẹn máa wú ni. You are actually honoring that person. Àní ẹni yẹn ò ń bu ọlá fún ni. And that person can do anything for you. Irú ẹni yẹn ó lè ṣe nǹkan tó Number tẹ̀ lérò three. fún ọ. Ẹ̀kẹta, You are putting your enemy in between your two hands. àní òun fi àwọn ọ̀tá rẹ sí àárín ọwọ́ rẹ And méjèèjì. you are crushing them. O sì ń fún wọn pa. How many of you are ready to crush your enemy Èèyàn this mélòó morning? ló ṣetán láti fún ọ̀tá rẹ̀ pa Lift your báyìí? voice and say, Wàá Father, gbóhùn rẹ sókè wàá sọ pé bàbá, whatever evil, gbogbo ibi, whatever wickedness gbogbo ohun tí ó jẹ́ that the ibi devil has sponsored into my life, tí àwọn ọ̀tá ti gbé sínú that the ayé devil mi, has sponsored against my tí family, àwọn ọ̀tá ti gbé sínú ayé ẹbí mi. collapse by Ó fire. yẹ ẹ̀wọ́ lulẹ̀ Clap your pẹ̀lú hand and iná. pray. Ẹ Put gbà them in lọ́wọ́ between your yín, two hands. pẹ̀tẹ́ gbàdúrà. Collapse by Ó fire. yẹ ẹ̀wọ́ lulẹ̀ pẹ̀lú Collapse by iná. fire. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Collapse by fire. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Shakatatatata. Ní orúkọ Jésù. Prakato so Gbogbo prekadegede. tí ọ̀tá ti gbọ́ Prakadagadagadagadagada. ayé mi sínú ẹbí mi. Masko bereketekete. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Lagadabosko Ẹ̀wọ́ lulẹ̀ nípa prekede. iná. Ẹ̀wọ́ lulẹ̀ nípa Likabosko iná. berede. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Totata Ní yadaka. orúkọ Jésù. Likabokotosia. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Makandoro baskida. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Likatakuteseya. Ẹ̀wọ́ lulẹ̀ nípa Pray, iná. pray. Ẹ gbàdúrà. Put them in between your hands. Àní ẹ fi ọ̀tá yín sáàrin ọwọ́ yín. Wherever you are hibernating, wherever you are hiding, Ní gbogbo ibi tó máa ń fara pamọ́ sí. in my life, Nínú ayé mi. in my family, Nínú ẹbí mi. in my ministry, Nínú iṣẹ́ ìránṣẹ́ in my mi. career, Nínú iṣẹ́ ọwọ́ in my mi. business, Àní nínú okòwò mi. collapse by Ó fire, yẹ ẹ̀wọ́ lulẹ̀ nípa collapse by fire, 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 Ẹ̀wọ́ lulẹ̀ nípa collapse by fire. Ẹ̀wọ́ lulẹ̀ nípa iná. Shagadadadadadadada. Makarabas kadagarabos keteria. Likabos sabarakatusha. Rokobobobobo shakataya. Shabrokoto zebramasha. Oh rabashata la baba. In Jesus' mighty name, we are Ní praying. orúkọ Jésù alágbára ni a Your gbàdúrà. amen does not carry fire at all. Àní àmì rẹ ò ní nánú. Say a very resounding amen. Amen. Lift your voice again and say in the name of Gbóhùn Jesus. rẹ sókè lẹ́ẹ̀kan sí kò sọ pé ní orúkọ Jésù. In the remaining months of this year, Ní gbogbo oṣù tó kù nínú ọdún yìí. the enemy will not see my tears. Àní àwọn ọ̀tá ò ní rí ẹkún. Go ahead and pray that prayer. Ẹ gbàdúrà yìí. Níwọ̀n parẹ́bẹ́tẹ́ tí ọdún yìí kù, The remaining months of this year. ọ̀tá ò ní rómi jẹ́ lójú mi. Enemy will not see tears on my face. Ọ̀tá ò ní rómi jẹ́ lójú mi. Enemy will not see tears on my face. Ọjẹ́ gbàdúrà kọ́ bá máa gbàdúrà. Pray so that you will not pray. Gbàdúrà. Pray. Gbàdúrà. Pray. Ẹ máa gbàdúrà o. Ó ní gbàgbé gbàdúrà o. Ẹ máa gbàdúrà o. Ó ní gbàgbé gbàdúrà o. Àdúrà lọ̀kọ̀ tá ó fi wógun èṣù mọ́lẹ̀ o. Àdúrà lọ̀kọ̀ tá ó fi wógun èṣù mọ́lẹ̀ o. Àdúrà ké o. Bẹ́ẹ̀ ni àdúrà ké o. Àdúrà ké o. Bẹ́ẹ̀ ni àdúrà ké o. Àdúrà jọ̀kọ̀ bẹ́ẹ̀ ni bíbélì Júdà o. Àdúrà jọ̀kọ̀ bẹ́ẹ̀ ni bíbélì Júdà.
Thank you, Father. In Jesus' mighty name, we are Ní praying. orúkọ Jésù alágbára ni a gbàdúrà mi. Lift your voice again and say, Father, Báwo rẹ̀ sókè kó sọ pé bàbá. whatever the enemy are planning against my children, Àní gbogbo ohun tí ọ̀tá ti gbèrò lórí àwọn ọmọ mi. by the blood of Jesus, Nípa ẹ̀jẹ̀ Jésù. I wipe it out. Mo pa Go wọ́n ahead and rẹ́. wipe it out. Mo pa wọ́n rẹ́. Clap your hand and pray. Ẹ pàtẹ́wọ́ yín bí ẹ ti ń gbàdúrà. Ẹ máa pàtẹ́wọ́ yín bí ẹ ti I ń wipe it gbàdúrà. out. Ẹ máa pàtẹ́wọ́ yín bí ẹ ti ń I gbàdúrà. wipe it out. Ẹ pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. I wipe it Mo out. pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ I Jésù. wipe it Ẹ out. pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. I wipe it out. Pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. I wipe it Pa out. wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. I wipe it out. Pa wọ́n rẹ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù. Saprabashakata. Sakarokoto Center. Oh Rababashada. Linda Rabakoroto Center. Thank you, Father. In Jesus' mighty name, we are Ní praying. orúkọ Jésù alágbára ni a gbàdúrà mi. Holy, 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 holy. Holy, holy, holy. Holy is the Lord. Hallelujah. Holy, 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 holy. Holy, holy, holy. Holy is the Lord. Our righteous Father in heaven, we bless your name. Bàbá wa lódodo agbórúkọ yín ga. King of heaven, we exalt Ọba you. ọ̀run a gbé yín ga. Thank you for who you are. Ẹ ṣé fún ẹni tí ẹ jẹ́. Thank you for your word that you have sent to us. Ẹ ṣé fún ọ̀rọ̀ yín tí ẹ ti rán sí wa. Your word became flesh, Àní ọ̀rọ̀ yín ó di ẹran ara. and your word is dwelling among us, Ọ̀rọ̀ yín sì ń gbé láàrin wa. full of grace and truth. Ó kún fún orí ọ̀fẹ́ àti Today, lónìí. by the power of your word, Nípa agbára ọ̀rọ̀ yín. let grace appear fresh. Jẹ́ kí ojú rere kó ṣàlẹ̀. Let the truth appear fresh. Àní jẹ́ kí òtítọ́ yín By kó the time ṣàlẹ̀ we shall láàrin be wa. living here this Nígbà morning, tá ò bá máa kúrò bí lówùúrọ̀ yìí. let our life be transformed. Jẹ́ kí ayé wa kó ti di ìyípadà Let ọ̀tun. something new happen to Kí us. ohun ọ̀tun kó ti ṣẹlẹ̀ sí ayé Thank you, wa. mighty Father. Ẹ ṣé Ọlọ́run alágbára. Jesus' mighty name, we have Ní prayed. orúkọ Jésù alágbára ni a Let me hear gbàdúrà. another resounding Ẹ amen. jẹ́ kí igbá mi tó rinlẹ̀ àmì. Be on your feet and shout one powerful Ẹ dìde dúró hallelujah. lórí ẹsẹ̀ yẹn kí hallelujah. I want you to shake hand with the person on your right and on your Mo left. fẹ́ kí o bá wọ́ pẹ̀lú ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ Tell the ọ̀tún person, àtẹ̀gbẹ́ God òsì bless you rẹ. mightily. Mo sọ fún pé Ọlọ́run á bùkún fún ọ Today, dáadáa. Lónìí. I will overtake you. Today, I will overtake you. Lẹ́nìí màá ṣáájú ẹ. Hallelujah. Sit down Ẹ jókòó majestically. bí ọlọ́ba. I'm speaking to us this morning. À ń bá wa sọ̀rọ̀ lówùúrọ̀ yìí. Being my first message on Sunday morning in this place. Fún àkórí àkọ́kọ́ níbí yìí. Just one thing. Àní ohun kan. So. Ohun kan Just ṣoṣo. one thing. Ohun kan ṣoṣo. Tell the person sitting next to you. Sọ fún ẹni tó Just jókòó one lẹ́gbẹ̀ẹ́ thing. rẹ̀ ohun kan ṣoṣo. Just one thing. Ohun kan ṣoṣo. And I want to start by letting you know Mo sì fẹ́ bẹ̀rẹ̀ láti jẹ́ kí o mọ̀. that what makes a Christian tick, Ohun tí ó mú kí onígbàgbọ́ kó gbòòrò. what makes a Christian relevant, Ohun tí ó mú kí onígbàgbọ́ kó ṣe dáadáa. what makes a Christian to be a memorial in the sight of God, Àní ohun tí ó jẹ́ kí onígbàgbọ́ kó máa jẹ́ ohun ìrántí níwájú Ọlọ́run. either now or in the future or Bóyá ní eternity, kíá báyìí àbí ní ọjọ́ iwájú. is just one thing. Ó jẹ́ ohun kan ṣoṣo. Is just one thing. Ohun kan ṣoṣo. And this one thing Àní ohun kan ṣoṣo yìí. will give you all things.
òun ni yóò fún ọ ní ohun gbogbo. Just one thing Ohun kan ṣoṣo yìí will deliver all other things to yóò you. wá fi ohun gbogbo lé ọwọ́ rẹ. What will deliver answer to your prayer? Àní ohun tí yóò mú ìdáhùn àdúrà rẹ sí ọwọ́ rẹ. What you bring divine speed and acceleration to your Ohun destiny? tí yóò mú ìgbòrò àti kéèyàn yára kọ́kọ́ wá sí ọwọ́ rẹ. What will bring your expectation to fruition Ohun tí yóò mú ohun tó ń fojú sùn tí yóò mú wá sí ojúṣe. is just one Ó thing. jẹ́ ohun kan ṣoṣo. Not minding your certificates. Kò ní fi ṣe pẹ̀lú ìwé ẹ̀rí tó o ní. Not minding your connection. Kò ní fi ṣe mọ́ àwọn tó o mọ̀ tó o so pọ̀ mọ́. This one thing Àní ohun kan ṣoṣo yìí is above, ó ga jù. beyond Ó ga jùlọ any other things. ju ohun gbogbo lọ. It is just that one thing Àní ohun kan ṣoṣo yìí ni. that guarantee every other thing. Òun ló fi ohun gbogbo yòókù ló mú wá sójúṣe. If you can sell all your assets Tó o bá lè ta gbogbo ohun tí o ní to buy this one thing, láti ra ohun kan ṣoṣo yìí, you will gain more than what you have ever bargained for. ó ní ju ohun gbogbo tó tiẹ̀ tó lérò lọ. Just one thing Àní ohun kan ṣoṣo, that will give you all things. òní yóò fún ọ ní ohun gbogbo tó pọ̀ sí. I know you are eager to know that one thing. Mo mọ̀ pé o wà ní ipò lójúkò láti mọ ohun tí à ń sọ yìí. What is this one thing? Àní kí ni ohun kan ṣoṣo yìí? What is this one thing? Kí ni ohun kan ṣoṣo yìí? Psalm 27 and verse 4. Ìwé orin Dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n. Psalm 27 and verse 4. Ìwé orin Dáfídì orí kẹtàdínlọ́gbọ̀n. One thing have I desire of the Lord, Àní ohun kan ni tí mo bù láti ọ̀dọ̀ Ọlọ́run. that will I seek after, Òun ni wọ́n ò máa wá. that I may dwell in the house of the Lord all the days of my life, Kí èmi kí ó máa gbé nílé Olúwa ní gbogbo ọjọ́ ayé mi. to behold the beauty of the Lord Láti máa wo dídára Ọlọ́run. and to inquire in his temple. Láti lè sì máa béèrè níwájú rẹ̀. One thing, Ohun kan ṣoṣo. David cried to the Lord. Tí Dáfídì kégbe sí Ọlọ́run. David demonstrated this before the people of God. Àní Dáfídì ó fi hàn níwájú gbogbo àwọn ènìyàn Ọlọ́run. He said, one thing I desire from the Lord, Ó ní ohun kan ṣoṣo ni mo fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run. and this one thing, Ohun kan ṣoṣo yìí, I will spend my money to get it. mo lo owó mi láti gbà á. I will sell my asset to get Màá it. ta gbogbo nǹkan tí mo ní láti gbà I á. will use my connection to get it. Màá lo ìsopọ̀ mi. I will màá use fi my gbà á. certificate to get Màá it. lo ìwé ẹ̀rí mi láti fi gbà á. One thing Àní ohun kan ṣoṣo. that guarantee all things. Ohun kan ṣoṣo tó mú gbogbo ohun wá. One thing have I desire of the Lord, Ohun kan ṣoṣo ni mo bẹ̀rẹ̀ látọ̀rọ̀ that will I Ọlọ́run. seek after. Tí mo ó sì máa wá kiri. That one thing is here. Àní ohun kan ṣoṣo ní wà bí. Focus. Ìfojúsùn. Focus. Ìfojúsùn. Longing. Kéèyàn máa wá kó máa pòǹgbẹ fún. Divine presence. Ìwàláàyè Ọlọ́run. Divine presence. Ìwàláàyè. Divine presence. Ìwàláàyè. People of God, Ẹ̀yin ènìyàn Ọlọ́run. if only you can get the presence of God into your life, Tí o bá lè wá ìwàláàyè Ọlọ́run tó bá mú wá sínú ayé rẹ. every other thing that may be a need in your life Àní is guaranteed. àní ohun gbogbo tó jẹ́ pé òun ṣe aláìní nínú ayé rẹ yóò wá sí ìmúṣẹ. Psalm 42 verse 1 to 2. Àní ìwé Dáfídì orí Psalm kejìdínlógójì 42 verse 1 orí to 2. kejìléníogójì. As the hand panted after the water brooks, so panted my soul after thee, O God. My soul thirsted for God, for the living God. When shall I come and appear before Bí thee? àgbòrín ti máa ń mí kẹlẹ sí ìpadò omi Ọlọ́run bẹ́ẹ̀ ni ọkàn mi ń mí ẹlẹ sí ọ. Òǹgbẹ Ọlọ́run ń gbẹ ọkàn mi tí Ọlọ́run alààyè. Nígbà wo lèmi ò wá tí èmi ò sì yọjú níwájú Ọlọ́run. This is talking about hunger for God's presence. Àní eléyìí ń sọ nípa ìpòǹgbẹ sí ìwàláàyè Ọlọ́run. Hunger
for God's presence. ìpòǹgbẹ sí ìwàláyé ọlọ́run. One thing ohun kan ṣoṣo that guarantee every other thing. tó fi ohun gbogbo yòókù sí fún That wa. will make the life easy for you. tí ò mú kí ayé kí ó rọrùn fún That wa. will make the life pleasurable for you. tí ò jẹ́ kí ayé kó dára fún wa. That will connect you both to the heaven and the earth. tí ò so ọ́ pọ̀ mọ́ ọ̀run àti ayé. That will connect you locally and internationally. àní tí ò so ọ́ pọ̀ mọ́ ti ìpínlẹ̀ àti ti national. One thing that is key. ohun kan ṣoṣo tí ó tó ní. One thing that is key, that is important, ohun kan ṣoṣo tó dára jù. is this divine presence. àní òun ni ìwàláyé. Without Ọlọ́run. God's presence with you, láìsí ìwàláyé ọlọ́run pẹ̀lú rẹ. your Christianity is religiosity. àní ìgbé pé mo jẹ́ ọmọ ọlọ́run mo jẹ́ kìrìsìtẹ́nì. Without this divine presence with you, láìsí ìwàláyé ọlọ́run yìí pẹ̀lú rẹ. whatever you have accumulated will be a waste. At the end ohunkóhun of tí o bá ti kópa mọ́ra yóò jẹ́ asán. because this one torí thing pé ohun kan ṣoṣo yìí guarantees security, òun ló mú ààbò wá. guarantee divine provision, òun ló mú guarantee ìpèsè. so many things. òun ló mú ohun tó pọ̀ wá. But let me outline few with the scripture for you this ẹ jẹ́ morning. kí a mú díẹ̀ wá pẹ̀lú bíbélì. What are the gain or benefit of having this one thing? kí ni àǹfààní ohun ní pé a ní ohun kan ṣoṣo yìí? What will I gain? kí ni ohun tí wọ́n gbà? What will be my benefit? kí ni ohun tí yóò jẹ́ èrè mi? What will it add to me kí ni yóò so pọ̀ mọ́ mi? if I can secure this one thing? tí n bá lè mú ohun kan ṣoṣo yìí. Number one, àkọ́kọ́ Psalm 16 verse 11. ìwé orin dáfídì orí Psalm kẹrìndínlógún 16 verse 11 orí says, kẹrìndínlógún ẹsẹ̀ kọkànlá. in the presence of God, níwájú ọlọ́run alààyè there is fullness of joy. àní ẹ̀kúnrẹ́rẹ́ Say, ayọ̀ thou will nílé. show me the path of life. That thou will show me the path of life. ìwọ yóò fi ipa ọ̀nà hàn mí. In thy presence níwájú rẹ is fullness of joy. ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ gbé wà. At thy right hand ní ọwọ́ ọ̀tún rẹ there are pleasure ní forevermore. dídùn inú wà láéláé. That is talking about joy. eléyìí sọ nípa ayọ̀. Sister, tell me what you are. I have joy, Joy. joy, Sister. joy everlasting, everlasting forever. Brother, tell me what you are. I pray for 7 people here mo this morning. gbàdúrà fún èèyàn méje níbí lówùúrọ̀ yìí. That joy you have requested for àní ayọ̀ náà tẹ́ ti ń is given to you now in the name of Jesus. àti fún ọ lónìí ní orúkọ Jésù àmín. The joy of the Lord is my strength. 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 What else do you need? kí ni ohun tó tún wá nílò? Divine presence ìwàláyé Ọlọ́run bring joy. ó mú ayọ̀ ẹ̀kúnrẹ́rẹ́ wá. The joy of the Lord àní ayọ̀ Ọlọ́run is your strength. òun ni okun rẹ. No man can stand kò sí ẹni tó lè dúró without joy. láì ní ayọ̀. Joy is a life booster. àní ayọ̀ jẹ́ ohun tó ń mú kí ayé èèyàn kó dùn. Joy is a life enhancer. àní ayọ̀ ó jẹ́ ohun tó jẹ́ pé ó máa ń gbé ni ó máa ń runi sókè. Without the joy of the Lord, tí ò bá sí ayọ̀ Ọlọ́run you are forever crippled. àní ẹni yẹn ó ti di arọ títí You may láíláí. have happiness, ó lè ní ayọ̀ ó lè ní nǹkan tó ń dùn ọ́ nú. but joy ṣùgbọ́n ayọ̀ is the fruit of the Spirit. ó jẹ́ èso You ti don't ẹ̀mí. have Christ, tí ò bá ní Kristi you can't have joy. ó lè ní ayọ̀. You don't have tí Christ, ò bá ní Kristi you can't have joy. ó lè ní ayọ̀. You may have happiness. ó lè ní inú dídùn o. Happiness is temporary. ó jẹ́ nǹkan tó kéré. Happiness is temporary. ó jẹ́ nǹkan tí ò lọ pípẹ́. But joy, ṣùgbọ́n ayọ̀ true joy, àní ayọ̀ joy that tó comes òtítọ́ from Christ, tó wá láti ọ̀dọ̀ joy Ọlọ́run that comes through the vehicle of salvation tó wá nípa ti ìgbàlà is forever. ó jẹ́ títí láéláé. So, one thing àní ohun kan ṣoṣo that
divine presence brings. tí ìwàláàyè ọlọ́run máa ń mú wá. One thing ohun kan ṣoṣo. that one thing brings. tí ohun kan ṣoṣo tún mú wá. Divine presence. òun ni ìwàláàyè. Divine presence is joy. àní ayọ̀ ni. Oh God. Hallelujah. God will help me. Number 2. ìkejì. James chapter 4 verse 8. ìwé jákọ́bù. James chapter 4 verse 8. ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹjọ. James chapter 4 verse 8. ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹjọ. Media, I'm waiting. Media, James 4:8. James chapter 4 verse 8. ìwé jákọ́bù orí kẹrin ẹsẹ̀ kẹjọ. Let's read it together. Want to go ẹ jẹ́ kí now? a kà á papọ̀. Draw nigh to ẹ súnmọ́ God, ọlọ́run. and He will òun ó draw sì nigh to súnmọ́ you. yín. ẹ wẹ Cleanse your ọwọ́ yín mọ́. hands, ẹ̀yin ye ẹlẹ́ṣẹ̀. sinners, and ẹ sì purify ṣe your ọkàn yín ní hearts, mímọ́. ye ẹ̀yin double-minded. oníyèméjì. What does this divine presence bring? kí ni ohun tí ìwàláàyè yìí máa ń mú wá? Divine embrace. àní ìwà pípa ká so ká Divine embrace. gbéyàn mọ́ra Ṣé ká gbé láti látòkè ọ̀run wá? wá ká gbéyàn God látòkè will wá. embrace you. ọlọ́run yóò gbé ọ mọ́ra látòkè wá. When you have that one thing in your life, tí o bá ní ohun kan yìí nínú ayé rẹ which is divine presence. tó jẹ́ ìwàláàyè ọlọ́run. Is it not the person that you love that you embrace? ṣèbí ẹni tó bá fẹ́ràn ló máa fà mọ́ra. Is it not the person that is a priority to you that you embrace? ẹni tó bá ṣe kókó fún ọ ló máa fà Is it mọ́ra. not the person that give you excitement and joy that you embrace? ẹni tó bá múnú rẹ dùn tó fún ọ láyọ̀ ló máa fara mọ́ra. See here, ẹ rí bí. draw near to God, ó ní ẹ súnmọ́ mi. and He will draw near to you. òun yóò sì súnmọ́ yín. People of God, ẹ̀yin ènìyàn ọlọ́run. I want you to crave for this divine mo presence fẹ́ kí ẹ pòǹgbẹ fún ìwàláàyè ọlọ́run yìí. because it guarantees many things. nítorí pé ó fi ìdí ohun gbogbo múlẹ̀. The first one I mentioned ohun àkọ́kọ́ tí a kọ́kọ́ dárúkọ. is fullness of joy. ó ní ẹ̀kúnrẹ́rẹ́ ayọ̀ The ọlọ́run. second one, ìkejì. divine embrace. àní ìgbẹ̀fanimọ́ra látòkè wá. God will embrace you ọlọ́run yóò fà ọ́ mọ́ra. when you have His presence with tó o you. bá ní ìwàláàyè rẹ̀ lọ pẹ̀lú Number rẹ. 3. ìkẹta. Isaiah chapter 40 verse àní 31. ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ Isaiah kọkàndín. chapter 40 verse 31. ìwé àìsáyà orí ogójì ẹsẹ̀ kọkànléní ọgbọ̀n. Isaiah 40 31. ìwé àìsáyà orí The Bible ogójì ẹsẹ̀ said, kọkànléní but ọgbọ̀n. they that wait upon the Lord bíbélì sọ pé àwọn tó dúró de olúwa. shall do what? Shall do what? They shall mount up with wings as eagles. wọ́n fi ìyẹ́ gòkè bí ìdì. They shall run wọ́n ò sáré. and not be weary. wọn kì yóò sì rẹ̀ And wọ́n. they shall walk wọ́n ò rìn. and not faint. àárẹ̀ kì yóò sì mú wọn. What does the presence of God guarantee for you again? kí ni ìwàláàyè ọlọ́run tó fi What hàn does fún ọ this sí? one thing àní ohun guarantee kan again? ṣoṣo yìí kí ni ó tún fìdí ẹ̀ múlẹ̀ fún kí ló tún fi hàn? Divine strength òun ni okun láti òkè wá and encouragement. àti ìgbaniníyànjú. Divine strength okun láti òkè wá and encouragement. àti ìgbaniníyànjú. When you have God with you, tó bá ní ọlọ́run pẹ̀lú rẹ. I believe you know that the meaning of Jesus and the meaning of Emmanuel is God with us. mo mọ̀ pé ó mọ̀ dájú pé ìtumọ̀ Emmanuel ni pé And ọlọ́run wà that is the pẹ̀lú wa. name of Jesus. òun ni orúkọ Jésù. That is talking about divine presence. ó ń sọ nípa ìwàláàyè ti So ọlọ́run. when you have divine presence, tó with bá you, ní ìwàláàyè ọlọ́run pẹ̀lú rẹ. you'll be full of strength àní wàá kún fún okun. and not ordinary kì í strength, ṣe okun lásán. all round strength, àní okun ní gbogbo ọ̀nà. spiritual, nípa ti ẹ̀mí. physical, nípa ta lè fojú rí. mental, nípa ti ọpọlọ emotional, nípa ti ìrúnú. marital, àní nípa ìgbéyàwó. psychological. nípa ohun tí a bá ṣe ń financial. lérò. nípa ètò ìṣúwóná. People of God, ẹ̀yin ènìyàn ọlọ́run. God is the source of all strength. àní ọlọ́run ni orísun gbogbo okun. Then you can only tap His strength from His presence. ó kàn lè mú nínú okun rẹ̀ nígbà tó bá wà níwájú rẹ̀. So, spiritual strength and encouragement. àní ìrúni láti òkè wá àti ìfojúsùn. That is what you are going to gain again. ohun tí tó gbà léléyìí. Number 4, ìkẹrin. Psalm
46 verse 1. àní ìwé orin dáfídì orí Psalm kẹrìndínláàádọ́ta 46 verse 1. orí kẹrìndínláàádọ́ta ẹsẹ̀ kínní. Psalm 46 verse orin 1. dáfídì orí kẹrìndínláàádọ́ta ẹsẹ̀ kínní. Psalm 46 verse 1. orí kẹrìndínláàádọ́ta ẹsẹ̀ kínní. The Bible says Bíbélì God sọ is pé our refuge ọlọ́run ni ààbò àti agbára wa. and strength, agbára wa. a very present help lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ in trouble. ní ìgbà ìpọ́njú. A very present help. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. A very present help. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. I want you to take notes. A Mo fẹ́ kí o very mọ̀. present help. àní lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. When God's presence is with you, nígbà tí ìwàláyé ọlọ́run bá wà pẹ̀lú when rẹ. that one thing is with you, nígbà tó nǹkan ṣoṣo yìí bá wà pẹ̀lú rẹ. a very present help is with you. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́ bá wà pẹ̀lú rẹ. Help spiritual, àní ìrànlọ́wọ́ nípa ti ẹ̀mí. help marital, nípa ti ìgbéyàwó. help physical, ìrànlọ́wọ́ nípa ti ta lè help fojú rí. financial. ìrànlọ́wọ́ nípa ti ìṣúná A lọ́nà. very present àní help. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. Not go come. kì í ṣe pé lọ kábọ̀. A very present help. lọ́wọ́lọ́wọ́ ìrànlọ́wọ́. I want you to do everything. mo fẹ́ kí o ṣe ohun gbogbo nípa agbára rẹ Forget divine presence. láti lè ní ìwàláyé ọlọ́run. Number 5. ìkarùn-ún Exodus 33:13-15. ìwé ẹ́sódù orí kẹtàléníọgbọ̀n. I will pocket the rest. wọ́n á fi yòókù pamọ́. Exodus 33:13-15. àní ìwé ẹ́sódù orí kẹtàléníọgbọ̀n ẹsẹ̀ kìíní. Let's read it together. 1, 2, go. Now, therefore, I pray thee, if I have found grace in thy sight, shew me now thy way, that I may know thee, that I may find grace in thy sight, and consider that this nation is thy people. 14. And he said, my presence shall go with thee, and I will give thee rest. 15. And he said unto him, if thy presence go not with me, carry us not up thence. What will you gain there? kí ni ohun tí yóò gbògbà nínú eléyìí? Rest. àní ìsinmi. Rest. ìsinmi. Do you need rest? ǹjẹ́ ẹ nílò ìsinmi bí? You need rest for your soul. o nílò ìsinmi fún ọkàn rẹ. You need rest in your marriage. o nílò ìsinmi nínú You need ìgbéyàwó rest rẹ. in your business. àní o nílò ìsinmi nínú okòwò rẹ. Divine presence. ìwàláyé ọlọ́run. No one comes into his kò presence sí ẹni tó wá síwájú ọlọ́run and return empty. tó sì lọ lọ́wọ́ òfo. When we are talking about divine presence, tí a bá ń sọ̀rọ̀ nípa ìwàláyé ọlọ́run. we are not talking about coming to this kind of building. kì í ṣe pé kábẹ́yà à ń wá sínú ilé báyìí. We are talking about your intimacy with God. àní à ń sọ nípa ìbáṣepọ̀ rẹ pẹ̀lú We are talking ọlọ́run. about your fellowship with the Holy à ń sọ Spirit. nípa bí o ṣe ń bá ọlọ́run jọ́sìn nínú ẹ̀mí. We are talking about you on a regular basis, you and God, you are communing. à ń sọ nípa ìwọ àti ọlọ́run bí ẹ ti ṣe jọ máa ń sọ̀rọ̀. It's good to come to church. ó dára kéèyàn wá sílé ìjọsìn. It's good to attend every program. ó dára kéèyàn máa wá sí gbogbo ìjọsìn tá a bá ń But ṣe. it's not the ultimate. ṣùgbọ́n eléyìí kì í ṣe èyí tó ṣe It's gbòógì. not the primary thing. kì í ṣe èyí tó jẹ́ àkọ́kọ́. The word of God says, ọ̀rọ̀ ọlọ́run sọ we wípé should not forsake the gathering together pé kí a má of the ṣe kọ brethren. ìbápéjọpọ̀ àwọn ará But sílẹ̀. much more than that, ṣùgbọ́n èyí tó ju eléyìí lọ divine presence. ó ní ìwàláyé ọlọ́run. Cultivate being with God. rí i dájú pé òun wá bí o ṣe ń wá pẹ̀lú Majority of ọlọ́run. us, we can spend time talking to our friends. ọ̀pọ̀ nu wa lè lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí láti máa bá àwọn ọ̀rẹ́ wa We can sọ̀rọ̀. spend hours watching film. a lè lo wákàtí lóníyeye láti wo fíìmù. We can go here and there, a lè lọ káàkiri doing máa one sọ̀rọ̀. activity or the máa other. ṣe nǹkan tàbí èkejì fún But where wákàtí is púpọ̀. divine presence? ṣùgbọ́n ìwàláyé How ọlọ́run. many hours? wákàtí mélòó là How ń lò? many minutes ìṣẹ́jú mélòó là ń lò? do you have for God? ló ń lò fún ọlọ́run. Let's bow our ẹ head. jẹ́ kí a tẹrí ìwà bá. Let's bow our ẹ jẹ́ head. kí a tẹrí ìwà bá. And your only cry this morning àní ohun àkọ́kọ́ is ohun a cry ìgbé for rẹ. help. ìgbé rẹ ni pé ràn mí A lọ́wọ́. cry for help. ìgbé fún ìrànlọ́wọ́. Every head bow gbogbo orí kó tẹ̀ bá. and every eye is kí closed. gbogbo ojú kó sì wà ní dídì.
Are you here this morning? Ǹjẹ́ o wà níbí ní òwúrọ̀ yìí? And you are not born again. O sì ti di àtúnbí. You have not made Jesus your Lord and personal Savior. O tí ì mú Jésù ní Olúwa àti Though olùgbàlà you are rẹ. coming to church, Bó tilẹ̀ jẹ́ pé òun wá you sílé are even a ìjọsìn. worker. O jẹ́ òṣìṣẹ́. But you know if the trumpet sound now, Ṣùgbọ́n o mọ̀ pé tí ìpè bá dún you are báyìí. not going anywhere. O mọ̀ pé o lọ bì kankan. And you want to reconcile with God. O sì fẹ́ bá Ọlọ́run rẹ làjà. You want to reconcile with your O Maker. fẹ́ bá You want to olùwàṣẹ̀dá become rẹ a làjà. child of O God. fẹ́ di ọmọ Ọlọ́run ní You want tòótọ́. Jesus to embrace O you. fẹ́ kí Jésù kó fà ọ́ You want His mọ́ra. presence to always be with O you. fẹ́ kí ìwàláyé rẹ̀ kó wà pẹ̀lú rẹ ní gbogbo ìgbà. Wherever you are seated. Àní níbikíbi tó o ti ń jókòó You want sí. to be born again. O fẹ́ di àtúnbí. Put up your hand. Let your hand go above your head. Àní gbé ọwọ́ rẹ sókè kí So ọwọ́ rẹ that kó I ga ju can orí pray for rẹ you lọ. this morning. Kí wọ́n bá lè gbàdúrà fún ọ ní òwúrọ̀ Anywhere yìí. you are. Ibikíbi tó o bá wà. And you have listened to this message. Tó o sì ti gbọ́ ọ̀rọ̀ yìí. It's not about coming to church. Kì í Oh. ṣe pé bóyá òun wá sílé ìjọsìn. It's about you becoming born again. Eléyìí ní gbẹ́gbẹ́ kó di àtúnbí ni. Forsaking your sin. Kọ gbogbo ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀. Please put up your hand. Let me see your Jọ̀wọ́ hand. gbé ọwọ́ rẹ sókè jẹ́ kí a rí ọwọ́ rẹ Wherever you are, lókè. don't let the devil deceive Ní you. gbogbo ibikíbi tó o bá jókòó sí má jẹ́ kí èṣù kó tàn Don't ọ́ let the jẹ. devil thank you. Please put it Má above your jẹ́ kí head. èṣù kó tàn ọ́ Let jẹ. Kí ọwọ́ anybody rẹ ga ju look at orí you. rẹ That's their lọ. business. I may not bother calling you out. Put it above Wọ́n your lè má head. pè ọ́ síta ṣùgbọ́n gbé ọwọ́ rẹ ga ju orí rẹ lọ. Let me see your hand. Jẹ́ kí wọ́n rí And let ọwọ́ God rẹ see your lókè. hand. Above your Kó head. ga ju orí rẹ lọ. Above your head. Kó ga ju orí rẹ lọ. Put the second hand on your chest. Gbé ọwọ́ rẹ kejì sí àyà rẹ. And talk to God. Kò sì bá Ọlọ́run That He should sọ̀rọ̀. forgive your Pé kí sin. ó dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Usher, just note them. Just note them. Don't bother about them. Just know them. You are putting up your hand. Let me see. Let me see. Thank Tó you, bá ń Father. gbọ́wọ́ rẹ sókè jẹ́ kí a rí ọ. Thank you, Father. Gbọ́wọ́ rẹ kejì sí àyà rẹ. Thank you, Father. Ẹ ṣé ọba In ògo. Jesus' mighty name, we have prayed. Ní orúkọ Jésù ni a gbàdúrà. I pray that for this one soul, Mo gbàdúrà fún àwọn kan wọ̀nyí. Jesus, you are the Savior. Jésù ìwọ lolùgbàlà. This is the first fruits of my ministry in this Àní place. èso àkọ́kọ́ mi rèé ní pé mo ṣiṣẹ́ ìránṣẹ́. I ask Mo béèrè. that you will cause this fruit to Jẹ́ abide. kí ẹ mú àwọn èso yìí kó gbilẹ̀. Let our sin be forgiven. Jẹ́ kí ẹ̀ṣẹ̀ wọn kó dáríjì. Let our name be blotted out of the book of death. Kí orúkọ wọn káwé Let kúrò our nínú ìwé name be ikú. written in the book of life. Kọ orúkọ wọn sínú ìwé ìyè. Make her your daughter indeed. Mú wọn jẹ́ arábìnrin Glory rẹ be to lóòótọ́. your name, Lord. Ògo ni forúkọ mímọ́ In yín. Jesus' name we have Ní prayed. orúkọ Jésù ni a The gbàdúrà. rest of us, let's be on our feet. Ẹ wá yòókù ẹ jẹ́ ká dìde dúró. You are going to cry to God. Let's be Àwa on our dìde feet, sí ọ̀dọ̀ please. Ọlọ́run. Ẹ Let's jẹ́ be ká on our dìde feet, dúró. please. Ẹ má jẹ́ kó rẹ̀ wá, ẹ jẹ́ ká dìde dúró. Lift your voice and say, Father, Ohùn rẹ sókè sọ pé bàbá. you are the help of the helpless. Ìwọ ni olùrànlọ́wọ́ aláìnírànlọ́wọ́. Help me. Lọ́wọ́. Go ahead and pray that prayer. Tẹ̀síwájú láti gbàdúrà yìí. Help me to cultivate divine presence. Àní gba gbogbo ìwà láyé Ọlọ́run. Help me to cultivate divine Ràn mí lọ́wọ́ presence. láti wà ní ìwà láyé Ọlọ́run. láti Open your wà mouth láyé and Ọlọ́run. pray. Láàánú rẹ kí o gbàdúrà. Help me. Ràn mí lọ́wọ́. 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 To cultivate divine presence. Láti lè wà ní ìwà láyé rẹ. Help me, Ràn Lord. mí lọ́wọ́ Olúwa. Thank you, Father. Ẹ ṣé Olúwa. In Jesus' mighty name, we are praying. Ní orúkọ Jésù alágbára ni a gbàdúrà mi. We are going to anoint our children who are going back to school tomorrow. I mean next tomorrow. Next week. Whether this week or next week is tomorrow. Praise the Lord. Hallelujah. Some are going tomorrow. Some are going next week. My children are going tomorrow. Àwọn kan ń lọ lọ́la. So I use them Wọ́n as a máa wọlé standard lọ́la. for all. Praise the Lord. Hallelujah. So my wife and Baba, you will go to their departments. They should not be brought here. Our prayer will reach them there. I have given instruction to Pastor. Pastor have done that before. So Usher have gone again. They should stay there. Praise the Lord. Hallelujah. The students that are here, I will be here with the parish pastor. Choir, over to you. Get me to buy this. Over to you. Oh, yeah. The parents, I want you to sanctify this oil, and I ask it that the spirit of excellence rest upon it. Every head that this oil will touch,
will be marked for greatness. Thank you, Father. In Jesus' name we pray. Amen. Please quickly go, Baba, and lead the children auditorium. Holy Okay. Ghost, Everybody wants to be anointed. Does everybody want to be anointed Ṣé again? gbogbo wa la fẹ́ fà? Okay, no problem. Everybody. Go ahead. Emma calling sugar. Anointing follow me. Anointing follow me. Let the power of the Holy Ghost follow me. Anointing follow me. Fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó tú mi sílẹ̀. Bàbá fọwọ́ kàn mí, oh. Oníṣẹ́ ìyanu wá fọwọ́ káyé mi. Bàbá fọwọ́ kàn mí, oh. Oníṣẹ́ ìyanu wá tú mi sílẹ̀. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá wá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá wá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó tú mi sílẹ̀. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó dá mi nídè. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá wá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó tú mi sílẹ̀. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó dá mi nídè. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá wá fọwọ́ kàn mí, oh. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó tú mi sílẹ̀. Bàbá fọwọ́ kàn mí, oh. Fọwọ́ kàn mí kó dá mi nídè. Bàbá fọwọ́ kàn mí, oh. Bàbá. What's it tire? Amen. It's okay. You get used. By the time I give you fire, you get used. Let's be on our faith. Ẹ jẹ́ ká dìde dúró. Let's be on our faith. I want you to make a demand on God. Mo fẹ́ kí o béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run. Make a heavy demand. Àní ohun tó ṣe gbòógì kò béèrè. You have been anointed. A ti fàmì òróró yàn ọ́. Pray for yourself. Gbàdúrà fún ara rẹ. Pray for your children. Gbàdúrà fún àwọn ọmọ rẹ. That your children will be greater than you. Pé kí àwọn ọmọ rẹ kó ga jù ọ́ Go ahead lọ. and pray that prayer. Gbàdúrà yìí tẹ̀síwájú kó Even those gbàdúrà of you yìí. that are yet to marry, Àti àwọn eyín tẹ̀sẹ̀ tí speak into your lọ́kọ. future. Sọ sínú ọjọ́ iwájú rẹ. Is it the way you will pray this prayer? Ìjẹ́ bẹ́ẹ̀ ṣe gbàdúrà yìí leléyìí. My children will be greater than I. Àwọn ọmọ mi gbọ́dọ̀ ga jù mí lọ. Where I fail, they must succeed. Wọ́n gbọ́dọ̀ ṣoríire. Where they miss it, and where I miss it, they must make it Níbi right. tí mo ti pàdánù àwọn gbọ́dọ̀ Pray for your children. Gbàdúrà fún àwọn ọmọ rẹ. Make my children great. Olúwa mú àwọn ọmọ mi kan dàgbà. Make them great. Mú wọn ga sí. Make them great. Jẹ́ kán ṣe rere. Make them great. Jẹ́ kán ṣe rere. In the morning, Ní in òwúrọ̀. the afternoon, Ní ọ̀sán. in the evening, Ní alẹ́. in the night. Àti ní òru. make them great. Olúwa gbé wọn ga. Make them great. 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 Gbé wọn ga. In Jesus' mighty name, we are praying. Ní orúkọ Jésù ni a gbàdúrà. Stretch your hand forward and Nawọ́ rẹ receive. méjèèjì síwájú. Father, in the name of Bàbá ní Jesus, orúkọ Jésù.
I place in your hand Mo fi sí ọwọ́ rẹ. the key of life, Àní kọ́kọ́rọ́ ìyè. Àmín. the key of fruitfulness, Kọ́kọ́rọ́ ìṣerere. the key of goodness, Kọ́kọ́rọ́ ojúrere. the key of success, Àní kọ́kọ́rọ́ àṣeyọrí. the key of breakthrough, Kọ́kọ́rọ́ àlùyọ. the key of progress. Kọ́kọ́rọ́ ìgbésókè. I declare and I decree Àní mo sọ tẹ́lẹ̀ mo sì that pàṣẹ. from today Pé láti òní lọ. you will always have God's presence with you. Wàá ní ìwàláyé Ọlọ́run pẹ̀lú rẹ. Àmín. You will no longer be rejected by Àní heaven. a ò ní kọ̀ ọ́ sílẹ̀ nígbà nínú orúkọ Jésù. I place on your life Mo now fi sí ọwọ́ rẹ báyìí. fresh fire, Àní fresh fire, iná ọ̀tun. fresh fire, Iná ọ̀tun. fresh fire. Iná ọ̀tun. Put your hands together for Jesus and celebrate.